Lẹ́yìn èèyàn mi bò lọ́dọ̀ yín àwọn tẹ́ ń wò tí wọ́n jókòó sórí ìjókòó àwọn tí wọ́n ń bẹ̀bẹ̀ fipò lẹ̀ ń rí wọn bí wọ́n ṣe ń bẹ̀bẹ̀ sípò ni wọ́n ń bú sẹ́rìn pé àárín láàfin gbogbo lọ́wọ́ rẹ̀ èmi ọgbọ́n sọdíkì wọ́n yà máa tí mo ṣe mú ní ẹjọ́kòó lẹ́ẹ̀lẹ́bẹ̀ bá fẹ́ gbogbo wọn lè tà ìgò 7up ní ìsìnmọ̀ fi wọ́n fún yín sẹ́rẹ́ arákùnrin tí wọ́n ń pè ní Desmond ìyàwó rẹ̀ ní mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀sẹ̀ àmùsílù bàbá ti gbogbo àmọ̀ sá lọ lé ni sẹ́ẹ̀rì sàkọ́lẹ̀ ń wò sáǹdì location boss gbogbo wọn continuity wa nù location manager gbogbo wọn ni wọ́n pé jọ sẹ́ẹ̀rì bọ̀dá tí mo ń tẹ́ná iná jókòó sílẹ̀ ilé mú bẹ́ẹ̀ bá fẹ́ gbogbo lọ́wọ́ mi ẹ̀ jókòó lẹ̀ ilé gbọ́n bá gbà ọ̀gá wa ń bẹ láàrin Ibrahim Yekini ìtẹ̀lẹ̀ àwọn ọyún wọn ti gbọ́n sọ ìdíkì ni wọ́n ti repo pamọ́ bàbá wa àwọn náà ń kíyìn o wọ́n làwọn ń bẹ́ẹ̀ mẹ́ sẹ́ẹ̀rì arábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí èmi àti àjọ àti mo fẹ́ bù pa Yasin pa ní ṣe ní orí sẹ́ẹ̀tì tá a wà yìí láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń tọrọ epo lọ́wọ́ mi mo bá rí àwọn eléyìí tí wọ́n ń kọnu fẹ́ síra wọn kí ló dé mọ́ mo síra yín lórí olóhùn òrè po fárábìnrin ìwọ náà wọ́n wàá fi po gba pátánì ẹ̀ lọ́ba ní gbẹ̀yìn sórí ni lọ́ba fọwọ́ kan rí arákùnrin bá sọ pé mọ̀ wọ́n rí yín ṣàfún ọ lọ́ba bú sẹ́rìn inú rẹ̀ ṣàǹdùn ó ní àǹtí sẹ́yìn wò mí mo ní ìwọ èmi kẹ̀ ṣe arákùnrin tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn fèkì ẹ̀yọ̀nù wọ́n máa ń gbẹ́yọ̀ fèkì àwọn nù bọ́dá ìbá bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀kẹ́ ó ní wọ́n ò fi mí ṣe yẹ̀yẹ́ wọ́n ò fi ṣe onírọ̀ o òun ò wú kẹ́ni kóun ṣe bí arìnrìn kóun lè gbé epo nítorí epo ní ṣe ń ṣe báwọn ẹ̀yin èèyàn mi ká mọ́ fọ̀rọ̀ ògùn mo bá ní kò sí wàhálà nífìgò 7up ìmọ̀ bu àfààfù fún gbogbo yín wọ́n bá sì gbà ǹjẹ́ pm oko ìdá o mo fẹ́ pín epo gbogbo yẹn wá jókòó lẹ́ẹ̀lẹ́ o ní ìbára ní kó wọn ò lè jókòó lẹ́ẹ̀lẹ́ o pm náà bá ní òun wọlé lọ òjò náà bá ní òun wọlé lọ ọ̀rẹ́ sílẹ̀ ń wò tí ọ̀gbọ̀n ló.